Qurratul mulki báyìí. Bàbá tó wá máa ṣàròyé náà. Bó bá tó máa ṣàròyé sí tí máa ṣe. Bàbá ní nǹkan tá fọ́. Tó bàbá ní tá fọ́. Tá fọ́ náà làdúrà. Ní tá fọ́ náà làdúrà. Tẹ̀ná lórí ọmọ tó fi jáde. Ẹ̀sìn fẹ́ kí wọ́n jẹ́ ẹ̀kan láláyé. Qurratul mulki nákàlí bàbá wa ní. Wọ́n fi dá mọ́ká sílẹ̀. Ó sì ní ìtumọ̀ tó pọ̀. Bàbá òfoṣó àtàjẹ́ dálẹ̀. Wọ́n ò sì sáwó. Wọ́n ò ṣe gèbèrí. Qurratul mulki là ń gé láíláí wọ́n fi dá mọ́ká sílẹ̀. Wọ́n á dà níyàn rẹ̀ sí. Kí ládàá rẹ̀ lọ́wọ́ mọ̀ ládàá ṣẹ́gà Adam. Àdúgbò ọmọ wa ní látọ̀ tẹ̀lé wọn. Àdúgbò àbáwá wọ́n tẹ̀lé wọn. Ìkí àti ìjàdánù Ọlọ́run àti ìṣọ́ àtààbò. Ìkí àti ìjàdánù Ọlọ́run àti ìṣọ́ àtààbò. Ó máa jẹ́ ti mọ̀ nínú wa lónìí. Àti gbogbo Nusratu Sheikh Al-Ilori. Àti gbogbo ẹbí ṣẹ́ Adam. Àti gbogbo Niqabatul Markaziyyin. Àti gbogbo Niqabatul Markaziyyin. Láti ọ̀rọ̀ ayé sàám. Láti ọ̀rọ̀ ayé sàám. Sheikh Yusuf Ilala. Sheikh Yusuf Ilala. Bàbá wa ní Kòmí. Bàbá wa ní Kòmí. Sheikh Musa Agboola. Sheikh Musa Agboola. Àwọn Farafisa wa. Àwọn Farafisa wa. Dàkátìrà wa. Àwọn Dàkátìrà wa náà. Wọ́n dúró dòkè mọ́ríkàsì òní ṣubú. Tí wọ́n dúró dòkè mọ́ríkàsì òní ṣubú. Nílé àti níta. Nílé àti níta. Ahbabul Markaz. Àwọn olólùfẹ́ Markaz. Jama'atul Markaz. Jama'a Markaz. Idaratul Markaz. Idara Markazi. Àti Amanatul Markaz. Àti Amanatul Markaz. Niqabatul Markaz. Àti Niqabatul Markaz. Lọ́kùnrin lóbìnrin. Lọ́kùnrin lóbìnrin. Àwọn Ahbabul Markaz wọ́n náà ti wà bẹ́ẹ̀. Ahbabul Markaz wọ́n jama'a náà ti wà bẹ́ẹ̀. Ó ti wà bẹ́ẹ̀. Ó ti wà bẹ́ẹ̀. Nígbà tó ti fọ́pọ́ tó nífẹ̀ẹ́ sí àádà. Nígbà tó ti nífẹ̀ẹ́ sí wàhádà. Tó ń katira bàbá. Tó ń katira bàbá. Tó ń gbọ́ wá sí bàbá. Tó ń gbọ́ wá sí bàbá. Tó sì nífẹ̀ẹ́ kó má bàjẹ́. Ó sì nífẹ̀ẹ́ kó má bàjẹ́. Zùmọ̀rá ni o. Zùmọ̀rá ni. Máàdì ni o. Máàdì ni. Dáàrú ni. Dáàrú ni. Gbogbo Marakis. Gbogbo Marakis. Gbogbo Du'atu fi sabilillah. Gbogbo Du'atu fi sabilillah. Àṣàdúrà fún àlùsúnà dáadáa tí ìfi súnà súnà. Àṣàdúrà fún àlùsúnà dáadáa tí ìfi súnà súnà. Àṣàdúrà fún súnfì dáadáa tí ìfi súnfì súnfì. Àṣàdúrà fún súnfì dáadáa tí ìfi súnfì súnfì. Ọlọ́run níjọ́ bàjẹ́ fẹ́yìn náà. Ọlọ́run níjọ́ bàjẹ́ fẹ́yìn náà. Àlàáfíà tó pọ̀. Àlàáfíà tó pọ̀. Ìṣẹ́gun. Ìṣẹ́gun. Àtàṣeyọrí. Lórí Markaz. Lórí Markaz. Lára bàbá Mudirul Markaz. Lára bàbá Mudirul Markaz. Àlàáfíà kíákíá. Àlàáfíà kíákíá. Wọ́n sì máa lò lọ gbére. Wọ́n sì máa lò lọ gbére. Bá Nábì wa Uzair. Ó ti fún Ànábì wa Uzair. Ànábì Uzairu. Àtànábì Ayúbà. Ànábì Ayúbà. Ayé rògbò ti tán ni. Ayé rògbò ti tán ni. Ọlọ́run ní kò tí ì tán. Ọlọ́run ní kò tí ì tán ó tún ṣe kú. Síbẹ̀ fún olérò wa náà. Wọ́n láwọn mọ́kárì mi àti ìwọ náà. Wọ́n láwọn mọ́kárì mi. Bismillahirrahmanirrahim. Biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إنه غفور يعلم سبع السماوات طباقا وتعالى الرحمن بالتبارك في مكان وسبحانه بالفتور ومن يبلغ بين يقول لك البصر عاسيا وواسيا وقد زينا السماء الدنيا بمصابيح ومن بالشياطين وأحدها غير سليم والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا نذروا فيها سمعوا لها شهيدا وهي تقول لقد تميز من حيث تدعون فيها موج سابع وعلى الصالحات كلهم ورب لقد جعل نذيرا وقصرنا وقلنا ونقول الله في شيء وقالوا لو كنا نسمع ونعقل ما كنا بأصحاب السعير فأصحاب الذين كنا بأصحاب السعير إلى الذين يسعون فهم الذين أمرنا وحجروا كثيرا وأسروا طلبوا حجروا بهن ولم يتكسروا ولا يعلم ما خلق وهو اللطيف الخبير والذي جعل الماء سبيلا يمشوا في مناكبها وقلوب رزقه وإليه النشور وعندما في السماء يحشرة الله كما إذا يتقون مثل في السماء يرسل عليهم حاسبا قد كان رقيب الذين ولقد كتب الذين من قبلهم فكان الذين
àtàwọn oríṣiríṣi ń bá lọ́wọ́lọ́wọ́ báyìí. القتال والنزاع àwọn wọ́n lé wọn kó lé lẹ́yìn wọn bọ́ọ̀mù wọ́n fi pa wọ́n. وتحجيرهم من أرضهم من بلادهم. wọ́n lé wọn kó lu wọn ilé wọn wọ́n lé wọn kó mẹ́. من الجوع والعطش. wọ́n fẹ́ fi lé wọn wọ́n fò gbélé wọn fún wọn náà fún wọn ní kọ̀ọ̀kan bá lẹ́mẹ̀. وأنواع العذاب. onírànà ìyá ni wọ́n fi ń jẹ wọ́n. ما ذلك إلا بعلم من الله تعالى. kò sí tó lè ṣe é ṣe ọlọ́run pọ̀ sí ni. علم من الله تعالى وقدره. ọlọ́run mọ̀ sí kára ọlọ́gbọ́n tí yóò wáyé ní wọ́n sí wọn. وهو القادر على أعداء الإسلام وأعداء المسلمين. agbára ọlọ́run sì ká wọn tó bá fẹ́ mú ọ yóò mú ọ kò sí fún ọ lè ṣe é. اللهم ọlọ́run àwọn ń bẹ̀ wọ́n ní ìtura àbùkù bá rẹ̀ ká wọn. الذي وعدت ووعدك الحق. wọ́n lọ sọ̀rọ̀ tó sì pé àdéhùn kan bá ṣe ó sì mú ṣe ni. تنصر الإسلام والمسلمين. wọ́n lọ sọ kọ́ńtà sílámù lọ́wọ́ àtọ́kọ́ mùsùlùmí lápapọ̀. ونصرت أنبياءك وأولياءك oníbo tí bá wà nẹ́bí rẹ bó ti bá wà òjíṣẹ́ rẹ والمرسلين. àtàwọn òjíṣẹ́ rẹ. اللهم انظر إخواننا في فلسطين. gbogbo àwọn ọmọ yàrá tí wọ́n bẹ ní pọlẹsí wọn lọ́mọ́sá ìwọ́n lọ́wọ́ ọlọ́run tó wọ́n jọjà mọ́jọ ọdún. آمين. في العراق. àwọn tó ń bẹ Iraq tó ń bẹ Libya. àwọn tí ń bẹ Libya. سوريا. àwọn tí ń bẹ Syria. في اليمن. àwọn tí ń bẹ Yemen. في إيران. àwọn tí ń bẹ Iran. وجميع بلاد الإسلام. àwọn tí ń bẹ Malia. ọlọ́mọ́sá sí gbogbo ẹ̀ fún wọn. الذين يعيشون على الجوع والعطش. àwọn tó ń bẹ ìṣẹ̀mí wọn tí wọ́n ń lò nísìnyí yóò dúpọ̀ àìríjà ìrímu ni. اللهم انصرهم نصرا عظيما. ọlọ́mọ́sá ìwọ́n lọ́wọ́ tó bẹ́ẹ̀ sì ní fún ọ̀nà wọn lọ́wọ́. الإسلام والمسلمين. ọlọ́run kó Islam lọ́wọ́ àti gbogbo mùsùlùmí lápapọ̀.